ẹlẹ́kẹta rẹ̀ rèé bí bá ti fi ọ́ ọ̀run làálàá ní bọ́dé ọmọ àṣàbíà. mo bá yín yọ̀ ẹ kú oríire ọmọ ológo lọmọ yìí àtẹ̀málẹ̀ òfin gbò adé á fún òkú tó sàrẹ̀ mọ́ nípò gbogbo ìjọba òye sí lẹ́bẹ̀ bọ́sọ̀ òun ìjọsọ̀ òun òye ìṣàwárà. ó máa dúró àwọn èèyàn tó ṣe tọ́tọ̀ ríṣẹ́ bòdì padà ríṣẹ́ ó fẹ́ lọ scan certificate ẹ̀ wèrè dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. sẹ́ni ìlú àjẹ́ náà ṣe mo ní yé ṣé nǹkan tó máa sọ fún ẹ ọjà pariwo yé. bóyá tó bá di bíi 4-5 nírọ̀lẹ́ ọ̀la màá send address hotel kan sí. a fẹ́ lọ ṣe ní ìtọ́. a fẹ́ lọ fíìmù ní hotel rẹ̀ àbí tẹ́ bá ti ń bọ̀ kẹ́ mú kọ́ńkọ́ń àtọ̀ṣe dání ẹ fẹ́ lọ wọ̀wẹ́ odò ní hotel. yóò ń ṣe gbọ́gbọ́n náà mi ò yàn bí iṣẹ́. dókítà ìṣirò bẹ́ẹ̀ lọ ṣé máa ń béèrè lọ́wọ́ adélébọ̀ fi tó ti gbórí wá ni. ti bá mi o. èyí ó jẹ òun jẹ o kàn ń gbé nǹkan tí ò tó kàn òun gbé sọ́kàn. báwo ni mo ṣe fẹ́ jẹun ṣe ń bọ̀. nígbà tí ikùn mi tó wà láti mọ̀lẹ́. ẹni tó ń jẹ́ kí n dán ẹni tó ń jẹ́ kí n múra ṣe bóun ló ti gbé lọ sẹ́wọ̀n yẹn. From all the investigations that we have done, it is glaring and fact wípé ọkùnrin ní kò ní pa. tẹ́ ẹ bá ṣọ́ra 20 years ọkùn èmi fúnra mi máa sọ di 50 years mọ́ lọ́wọ́. how dare you. lọ́rùn bólútú ẹ̀ wá tó bá jẹ́ ṣẹ́ mi ló pọ̀ tó ìwà mójú kúrò nínú àṣìṣe mi wá yọ mí kúrò nínú gbèkú ìwò lọ.